There we go again. It is another beautiful Friday morning, and it is quite bright outside. Okay, it is the 26th day of the month of July 2024, and we're giving thanks to Eledumare, our own Lord of the Lord. Totu Fuani Ojumo, as you can see, it is very, very bright. Òrùn tó ń yọ ní ibi báyìí, òun náà ló ń yọ ní ọ̀dọ̀ wa, but ọ̀dọ̀ tiwa kò ní oríṣiríṣi obstacle tí a lè sọ pé àwọn Fúlàní àwọn ni wọ́n ṣe okùnfẹ́. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé ẹ tún káàbọ̀ sí the morning walk as we head out again to our àwọn kan pè mí lánàá wọ́n ní Koiki ṣé kò jẹ́ kó mọ̀ pé ibi tó ń gbà yẹn kò jẹ́ kó máa gbà bẹ̀ yẹn. Mo ní mo ní kí ló dé? Wọ́n ní torí pé Fúlàní máa ń yọ yín lẹ́nu ní London bó ṣe sọ fún wa pé ṣe ni wọ́n máa ń jẹ oko lóko, bẹ́ẹ̀ dẹ̀ ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ jàǹbá fún wa. Mo ní kó má bínú, mo ní mo rò pé Fúlàní Nàìjíríà nìkan ni wọ́n ti ń operate, ṣé pé wọ́n tún máa operate náà ní London. Wọ́n ní Fúlàní ti wọ London o, pé kí n máa ṣọ́ra fún àwọn Fúlàní tó ń bẹ nínú igbó. Mo ní ó ti dà bẹ́ẹ̀ gbà yẹn. Mo nígbà tẹ́lẹ̀ tí wọ́n ní mi tẹ́tí sọ fún mi, a máa wọ visibility jacket wa so that kí a bá ń rìn ní títì kí Fúlàní lè mọ̀ pé èèyàn ló ń lọ yẹn, kó má lọ kọlu olúwẹ̀. Mo kí gbogbo alẹ́ nǹkan sí adẹ̀kú ìdùnnú àná pẹ̀lú courtesy visit tí bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ń rìn lọ sí ibi tá à ń pè ní ìlú Ìmẹ̀kọ Àfọ̀n local government. Lẹ́ẹ̀kan sí àdúpẹ́ fún oòrùn tó tún ti jáde lọ́dọ̀ tiwa ní aago 6 ìtí ìlú, àmọ́ oòrùn ti wà níta. Ìtàn tíyàn máa ń gbádùn atẹ́gùn lélẹ̀, ìtorí you emit better energy tó bá ti lọ ṣe exercise. Mo kí wa lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa ní bíbáyìí, àní pẹ́ lórí side bíbáyìí, so ẹ lọ join wa ní YouTube Koikimedia àti Facebook Koikimedia tẹ́ bá fẹ́ jàǹfààní program tí mò ń bá lọ yìí. If otherwise ẹ nílé wo délẹ̀, so àkíyèsí fún ẹ̀yin tí ẹ ń join wa lórí Koikimedia Odùduwà. Màá kọ́ fún yín another 2-3 minutes, màá disconnect torí mò ń lọ sórí Instagram. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé good morning. Ẹ má bínú, mo nílé máa wo screen torí pé wọ́n ní Fúlàní kí màálù má lọ gba olúwẹ̀. So ẹ jẹ́ ká tàn kámẹ́rà wa as usual fún yín ní visual torí n tán pè ní safety. Òun ni àwa máa ń sọ fún yín pé in tó ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, in tó wà concern tó pọ̀ jù, òun ni àwọn Fúlàní tó ń dẹran tó ń pa wá ní orílẹ̀-èdè wa. So gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé, Báríkà Jímọ̀ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣe ń wọlé, especially ẹ̀yin tẹ́ wà lórí Koikimedia, ẹ máa lọ join ní other platforms because mo máa disconnect eléyìí tẹ́ fi ń gbọ́ mi. Ibẹ̀ yẹn ni mo gbà lánàá nígbà tí a wọnú igbó yẹn lọ. Àwọn kan wá ní Koiki, àmọ́ máa gbanú igbó yìí, Fúlàní ń bẹ nínú igbó tó ń jíyàn gbé, àmà lówó ta lè dá fún ẹ, ìwọ ló ní onídòwó fún mi díẹ̀, àìtí rí yẹn fún ẹ. Ṣé ká wá máa pè ká máa dá owó sí àwọn tí wọ́n máa bá wa gba Koikimedia sílẹ̀ nígbà tí Fúlàní bá jí ẹ gbé ní London? Mo ní n tó ṣẹlẹ̀ ni pé èmi náà gbàdúrà pé kí Fúlàní jí mi gbé. Àdúrà tá ń gbà náà ni pé bàbá ṣe ń lọ tá ń bọ̀ ní London ká má pàdé Fúlàní, torí Fúlàní náà ń bẹ nínú London tó ń da màálù burúkú. But in tó kàn ṣẹlẹ̀ ni pé security bíbáyìí òun náà níṣẹ́ tó ń ṣe, àmọ́ gbogbo iṣẹ́ yẹn náà ẹ rí pé so far èmi nìkan ni mò ń dárìn. Ọlọ́run ló ní
ìṣọ́lóòtọ́ bí olóyè ṣe máa ń sọ but ẹ má pè Ọlọ́run nìkan. Kí ni gọ́ọ̀mẹ̀ntì náà ń ṣe? Lẹ́ẹ̀kan sẹ́yìn tẹ́ wà lórí Koikimedia Odùduwà, ẹ lọ darapọ̀ mọ́ wa tẹ́ bá fẹ́ continue programming. Thank you so much. Thank you. So kí ni gọ́ọ̀mẹ̀ntì ń ṣe láti stọ́pù àwọn Fúlàní tó ń wọnú igbó wa tí wọ́n ń jí wa gbé? Ṣe rí pé gbogbo bíbà pààtì ni, so tó bá yẹ pé ibà mo fẹ́ gbà wọlé but ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ gbà wọlé, ọ̀nà míì mo fẹ́ lọ gbà wọlé. Mo kí wa pé good morning and welcome once again. Burial ground ní bíbà gbogbo àwọn òkú tó ti kú tó ti sùn ẹ̀rí burial ground ìjọ kan náà làwa náà máa sùn báyìí tá a máa disturb wọn kọ́lọ́n kó foríjì gbogbo àwọn tí wọ́n ti kú nílẹ̀ Yorùbá náà, gbogbo àwọn ẹ̀mí tó ti lọ tí Fúlàní ti pa ní pípa ìyà pípa ìkà tí wọ́n jẹ́ kí wọ́n dàgbà, tí wọ́n jẹ́ kó gbó, tí wọ́n pa wọ́n ní kékeré. Ẹ rántí Ọ̀wọ̀ massacre, ní rántí mo ẹ ti gbàgbé, èmi ni màmá rán yín létí. So lẹ́ǹkan sí kọ́lọ́n kó foríjì. Kí ló dé irọ́ àwọn ọmọ mi pẹ̀lú oríṣiríṣi game lórí fóònù mi. So ní rántí mọ́, so yẹn ló ń pè ní quiet neighbors. Àwọn quiet neighbors ló wà to my left hand side. Mọ́tò ń gba bíbẹ̀, ẹlẹ́sẹ̀ náà ń gbabẹ̀, ẹlẹ́ṣin ń gbabẹ̀, ọlọ́kadà gan ń gbabẹ̀. Mo tún bi ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí pé kí lẹ fẹ́ gangan, torí pé ọmọ Adéyẹmọ ní kí n béèrè pé kí lẹ fẹ́, ṣé end bad governance lẹ fẹ́ àbí ká gba country wa padà, ká lè secure country wa against all the obstacles and all the crime against humanity. What exactly do we want? What we want, ẹ má bínú, is we want a full independent Yoruba government that can protect, that can guide, that can make sure that all the Yorubas within and outside the shores of Yoruba land are well protected against all kind of evils that can be trying to kill us and take us away from our territory. Because we own the territory. The territory doesn't belong to the Fulanis. Ẹ̀yin tẹ́ ń join wa lórí Instagram, mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé mo ti wà live ni, ẹ lọ join mi lórí Koikimedia or Facebook. Tẹ́ bá fẹ́ máa enjoy program yẹn lọ, mo máa fún yín ní ọ̀nà dá. Ilé ń bá ṣe lọ. Fúlàní o kúrò lọ́nà, Fúlàní màálù kúrò lọ́nà, ó yá kúrò. Ṣẹ́rí, olúkálukú ló ní ayé tí Ọlọ́run dá sí. Ayé kan lòun rọra ń ṣe lọ yìí. Bíyàn bá gbẹ́sẹ̀ lé, a rọra lọ bẹ́ẹ̀ títí. Ó máa dé bẹ́ẹ̀ tíyàn bá ti kọlù. Ṣẹ́rí pé rọra ń rìn lọ. Tíyàn bá ti kọlù. Ẹ̀yin tẹ́ ń sọ pé ìran Yorùbá ò ní bọ́ nínú oko ẹrú, irọ́ lẹ pa. Àtijọ́ kó sínú ṣòkòtò kan náà. Mo ní èmi àkọ́kọ́ ṣàlàyé Nàìjíríà fún yín. Ṣorí èlé tí mo wá ń ṣe ní bíbá má lọ dánwò ní Nàìjíríà o, nílẹ̀ Yorùbá. Ṣorí tó bá ṣe ń dánwò báyìí, àwọn Fúlàní yẹn, Fúlàní o, wọ́n máa yọ sí ẹni o, wàá sá wo pẹ̀lú bọn AK-47 pápápápápá. Where you going? Wọ́n máa kọ́kọ́ gba gbogbo tó wà lọ́wọ́ yín. Owó tẹ́ ẹ̀ wá ní, òun lẹ máa lọ máa wá, ẹ̀ talẹ̀, ẹ̀ ta gbogbo nǹkan. Àwa ní igbó tó yẹ ká jẹ́ kí ó máa produce oríṣiríṣi, kò wá ń ṣe gbogbogbò wa náà la máa sọ di farm. Àwọn igbó kan wà, a máa fi ṣe hiking, exercise, a máa jáde nínú ẹ̀. Kò wá ń ṣe pé kò sí ewu náà níbí o, àmọ́ wá sí sórí pé wọ́n ti sọ síbẹ̀, ọlọ́mọ lè gbà bí oní bicycle. So this is exactly pé different route. Ibi tá gbà lánàá, mo tún gbé yín gba bòmí, omi nìyẹn, omi adágún. Mo kí bàbá lẹ́kìtì, mo kí Ọmọlúkà, mo kí Mass B, mo kí gbogbo ẹ̀yin tí ẹ jáde fún tolóyè lánàá. Ọbẹ̀ Elédùmarè ò ní bá ń fi yín sílẹ̀. Ẹ̀yin tẹ́ wà lórí Instagram, kẹ́kọ̀ọ́ rojú mi ni, ẹ lọ join mi lórí platform, ẹ lọ subscribe sí gbogbo platform àtẹ̀bá fẹ́ máa gbádùn Koikimedia. Ó dàbọ̀, thank you so much, bye for now. Gbogbo platform gbọ́dọ̀ máa jàǹfààní. Ẹni tó bá wà lórí àwọn platform kan, ìyẹn máa dúró dáadáa. So ẹ jẹ́ ká tún lọ sórí Twitter, ká tún gbé àwọn yẹn náà wọlé díẹ̀. Mo ní èmi ni máa ṣàlàyé Nàìjíríà, sórí pé mi nísìn, bó ṣe rọra wà yìí, oníṣẹ́ tó ń ṣe, bó ṣe wà lábẹ́ omi, mo ń feel energy tó dáa.
Àwa ti gbé Ọ̀ṣun àti Ọ̀ṣun Òṣogbo àti gbé fún àwọn ọmọ Ìgbò pé kó máa bá wa manage àwọn America tún fẹ́ pè bẹ̀rẹ̀ láàárọ̀ yìí torí yẹ kí n fáwọn governors yẹn lè pè mí kó má dàbí gbogbo ìgbà pé Koiki kí ló ò mọ ju èpè lọ. So ṣe rí pé mo ti ń jáde sínú páàkì gangan báyìí ẹ rí pé lánàá a rí ọmọbìnrin kan tóun náà ráńfà jẹ́ ṣe rí pé atẹ́gùn yẹn ṣọ́ra wá wò London ó dùn bàjẹ́ tó bá lè rí visa wọlé máa bọ̀ kájọ máa gbé níbí. After many years wà wá realize pé ọmọ Koiki na true you dey talk o London sweet but ilẹ̀ Yorùbá dùn sórí gbogbo tó ń wò lórí igbó yẹn ìrì ló sẹ̀ sórí ẹ̀ bó ṣe wà yẹn dóòtọ́ àti wà ní sọ́mà but wọ́n jẹ́ kó yé wa pé sọ́mà táwa náà ẹ jẹ́ ń gbójú mi wọlé kájọ máa wojú ara wa báyìí mo kí gbogbo alẹ́ nǹkan sí ń bọ̀ wọ́n ní ojú lọ̀rọ̀ wà òun làwọn Yorùbá máa ń sọ. Now every time we are telling the people at home that we want an independent Yoruba country wọ́n máa ní kí ló ń pè bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ bó o lówó lọ́wọ́ o gbọ́dọ̀ ní àlàáfíà bó o ní owó lọ́wọ́ o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ ní àlàáfíà tó bá wà lálàáfíà ó yẹ nísìn wà wá ṣe kí ni wà wá ní peace of mind torí pé country tó bá ń fún yín ní peace of mind you can live there for a very very long time you can live there for as long as you want but country tó fún yín ní peace of mind tí ẹ pé stress ó máa pa most of àwọn tó wà Nàìjíríà stress ló fi pa yín kò ń ṣe pé lazy but because the country is not supporting and it can never support any one of you. So if you're one of those still expecting the best, it's just almost 6 o'clock. Time to exercise that. Chorolu ole ma jeba. Kolu e ma je pounded yam nínú ilé. Kolu e ma le jáde láti lọ ṣe steps e. Wọ́n tẹ̀yìn àwọn tó máa ń drive. Èmi ò tẹ̀ drive ẹ̀rìn jọ mẹ́ta yìí. Tẹ̀yìn tẹ̀ ń drive ẹ máa jáde kẹ́ ṣe exercise ẹ̀rí. Keep pushing it. Good morning, ẹ̀rí. Òun bẹ̀sẹ̀ sọ̀rí kó ní kálukú ló ní time to máa. Ó ṣe lè ra lọ́bi iṣẹ́ bó ṣe wáyé o. Asáré ṣe 1 hour. Kò yẹ nísìn. So ẹ̀yin èèyàn wa, àwọn oníyè máa sọ, àwọn òní kankan ta fẹ́ offer yín ju òtítọ́. Wọ́n dẹ̀ máa sọ pé òtítọ́ korò. Òtítọ́ okoro. Economy Nigeria, food surge. À ń sọ lánàá lórí broadcast. Èyí ní 26 o. Live lẹ́sìn wò lórí ìkànnì Koikimedia. Mo kí gbogbo àwọn Koikimedia team. The last person tó wọlé lánàá nínú àwọn ọmọ Koikimedia á fẹ́ tó bí abi 1. Ọ̀nà ló mọ time táwọn ọmọ Lúkà àti Bàbá Èkìtì táwọn dé Oǹdó àti Èkìtì padà. Kọ́lọ́njọ́ nínú ọlẹ́ kó máa fi ṣọ́ ẹ̀ àtàbọ̀ ẹ̀ kó máa fi ṣọ́ gbogbo àwọn èèyàn wa ní gbogbo ibikíbi tí ẹ bá wà. Kò easy. Ẹ̀yin tẹ́ wà ní ilé ẹ̀yin lẹ́ ń bá wa di Yorùbá nation mú. Àwa tá wà labroad àwa là ń create maximum awareness. That is iṣẹ́ tí Bàbá Kítóyè tó gbélé mi lọ́wọ́ nìyẹn pé máa create awareness. Máa sọ fáwọn èèyàn pé the reason why you want a total independent country kò sí kíní kàn mí pẹ̀lú Tinubu máa lọ after how many years kódà ilẹ̀ Yorùbá máa ṣì máa exist after Tinubu. So the reason why we want an independent country away from Nigeria is because we want to control our own resources. We want to control our own independent country away from the zoo. Because zoo in Nigeria, kódà zoo gan self, ó níná, ó níbi tó ti ń tọ́jú àwọn animals. Gbogbo àwọn mọ́tò tẹ́ ń rí tó ń lọ lẹ́yìn mi. They are making their way out. Olúkálùkù ló ní activities. Àwọn tó bá wá ṣiṣẹ́ dáadáa, wá lọ fún holiday. Ẹlòmíì ní Nàìjíríà,
you want to keep Nigeria, but only surely they lost Sokoto. Sokoto lásán. I have the privilege, you know, mo sọ pé ó dáwọn iṣẹ́ kan tí àrọ̀rá ń ṣe ní background that has nothing to do with Yoruba nation. So I took a trip to Norwich. Mo ti post àwọn videos yẹn. Ẹ̀yin tẹ́ bá wo video tí mo ṣe ní àárọ̀ yìí. I took a trip to Norwich. Ẹ jẹ́ ká tún turn camera wa lẹ́ẹ̀kan sí. Sometimes ẹ má bínú. Can hardly see anything, especially no. Okay. I took a trip down to Norwich. It's about almost 2 hours. Again, to turn camera and see what you. So that's a friend. It's about almost 2 hours. Debe. And when I got to the town, I want into Debe. Later, Bialojo Waju. But for now, we are just doing some of our other engagement. It's 2 hours, 30 minutes. Now if you drive the bay, I want to move Tajolo. Mo wa de Norwich yẹn. Ẹ lọ check it. Mo wo football kini wọn. At the stadium wọn. At the other places, historical places. Mo kàn sunkún ni pé ìjọ́ wo ni àwọn ọmọ Yorùbá máa gbọ́n tí a máa náà béèrè fún ẹ̀tọ́ tiwa náà. Because all our towns, all our cities, every part of Yoruba land should be livable. Ibi tó yẹ ká lè gbé ní nílẹ̀ Yorùbá. But apparently today, that is not happening because everybody cannot live in their locality anymore. Ẹni tó ń gbé ní Kwara, ó fẹ́ wá gbé ní Lagos State. Because wọ́n believe pé Lagos nìkan ni ó ti ń ṣe ní ayé tí ń jẹ. And it's not meant to be like that. Ṣé Lagos nìkan ló yẹ kí life it might exist? Kò ń ṣe Lagos nìkan. We need every Yoruba land. Every Yoruba land. Láti lè ṣe kíni? Láti lè máa ṣiṣẹ́ to the full extent of the government providing all the adequate and the necessary. Mo kí ẹjẹ́ ń sáré rí àwọn tí mo kí Mr. Larry Jinadu, mo kí Mr. Yekini, ìyá mi Esther Bola Okunlola, mo kí yín mà. Good morning and salamu alaikum. Àrólé Odùduwà, brother mi. Kí ló ń meet jáde látòkè yẹn? Oh my Lord. I hope nothing is burning. Because it looks like that's a fire. Àwòjú mi lórí bẹ́ẹ̀ ni. That's a dark smoke. And any dark smoke bẹ́ẹ̀ nǹkan kan jóná nìyẹn. But I'm going to find out. I'm going to worry Twitter later. So, Moki Just Reason. Moki Mr. Oguns. So, Yoruba Nation. Àwa ní diaspora. Àwa ò lè lọlé. Now, olóyè pè fún káwọn ọmọ Yorùbá kọjọ jẹ́ káwọn jọ dé palace ìlú Mẹ́kọ. Tí bá ní Àrólé ṣe máa wọ ticket ẹ máa lọ ani Koiki mo láyé níbi iṣẹ́ o. That is the reason why ká gbọ́dọ̀ support àwọn tó wà nílé. Tó bá jẹ́ pé ní jẹta tí mo jáde tí mo ní olóyè máa dé Ìmẹ̀kọ o. A need owó ṣe ni àwọn èèyàn lè máa rò pé that's the reason why ká ṣe keep quiet. Because it looks like àwọn èèyàn rò pé kò need the expenses. So, olúkálùkù tó lọ, tó sponsor ara ẹ̀ lọ, because èmi ò sponsor anybody, yàtọ̀ sáwọn ọmọ Koikimedia, gbogbo àwọn Koikimedia tẹ́ bá gbóhùn wọn ní ibẹ̀ yẹn lánàá, àwọn nìkan ni mo sponsor. Maybe èèyàn kan ni mo tún fún ní change kékeré kan pé kó fi wọ mọ́tò débẹ̀. Now the question is, àwa wà níta, à ń pariwo Yorùbá nation. Ṣé àwa tá wà níta yẹn, adétú wà nílẹ̀ Yorùbá, nígbà tó lóye bá ní owó yá. Mo ní ilẹ̀ Yorùbá láti máa gba Yorùbá country. And that is a simple fact. So mo máa cross to the other side. And this broadcast, I might end it. Because I need to do more exercise. Jogging. Need the next thing to mo fẹ́ ṣe nísìn. So mo fẹ́ wọnú ẹgbẹ́ gbólóhùn lọ. Bí a máa pàdé Fúlàní. Ká tẹ̀jọ́ ṣeré ọwọ́. Kí wọ́n àti Fúlàní kájọ ṣeré ọwọ́. Kájọ ṣeré ọwọ́. Ẹ̀yin tẹ́ wà nílé kò ń ṣe gbogbo èèyàn ló accept Yorùbá nation, so there's nothing we can do, but tó bá ní problem go and meet your representatives
ẹ náà àwọn tó ń represent yín l'Abuja ẹ dẹ̀ àwọn yẹn ti wà lọ́lídé báyìí wọ́n ti jápa wọ́n ti mọ bó ṣe ń fẹ́ dé wọ́n ti mọ bó ṣe ń lọ àwọn tó gbọ́n wọ́n ti jápa. The National Assembly is now on a full recess. Ó di 7 weeks kó tó padà. That means pé wọ́n ní padà until September. There by that time, whatever they want to do in the country is entirely up to everybody. Ìyẹn ọkàn mi. So, mo máa gbé broadcast wálẹ̀. But the next thing now is mo lè máa gbé phone dání ká máa gbogbo okùn gẹ́ ó gbọ́dọ̀ lọ́lẹ̀ díẹ̀. Because àwa náà ń prepare. Ìwọ náà wà lọ máa prepare. Ní tèmi fi ń ṣe exercise, mo fi ń build the inner spirit mi lélẹ̀. So ìwọ náà tó wà ń lé tó ní asset má wà wọnú igbó tí Fúlàní máa jí ẹgbẹ́ àlówó ta lè gbà fún ẹ ẹ tó bá ti jí gbé bá bá ẹ nìyẹn because àìtí ìrówó ta fi ṣe Yorùbá nation a gbọ́dọ̀ tún máa wá owó tí a máa fi ṣe kí ni ṣé wá rí gbogbo àwọn igi àwọn tó mọ orúkọ ẹ wọ́n mọ orúkọ ẹ èmi ò mọ orúkọ ẹ that is medicinal Ọlọ́run ló fún gbogbo wa ìwọ tó bá mọ̀ lò tó bá lè lò tó lè fi ṣàǹfààní fún ẹ má fi ṣe ká o má fi ṣe bí o just use it for your own purpose. So and on that note, mo kí gbogbo wa because mo máa exit TV by anything and get into the next drill. Yorùbá nation no going back. Àtún máa pàdé nígbà tí Ọlọ́run bá ní ká tún pàdé. Mo kí gbogbo lélẹ̀ nǹkan sí o. Koikimedia bringing the world closer to your doorstep.